ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ fún ọ ní wípé kó o má bọkàn jẹ́. Jésù sì wà lẹ́nu iṣẹ́. Ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú rárá. Ní ìwọ̀n ìgbà tí ogun ò ti borí títì mí. Mo sọ̀rọ̀ ní bí ọmọ wòlíì wípé ohun tó ń là kọjá yẹn kò ní borí ẹ. Mo ní kò ní borí ẹ lórúkọ Jésù. Èmi ò rí ibi tí wọ́n ti ń sin òkú rí. Tí ọmọ olókùú wá sọ wípé kí wọ́n sin òun mọ́ òkú òun. Bẹ́ẹ̀ ni ìdààmú àti wàhálà ayé wa ṣe rí. Ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni. A ní sin pẹ̀lú òkú ẹ̀. Amen. Orin kan tí mo fẹ́ sọ sínú ọkàn ẹ sọ wípé ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú rárá. Pé kó má sọ̀rọ̀ ètí nù. Wo. Be flat, please. Máa sọ̀rọ̀ ètí nù ọmọ tójú ká. Ọ̀rọ̀ rẹ̀ kò ì tó kí òrora rẹ̀ pin. Má lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ o. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni wáyé. Ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú rárá. Lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn. Wo ojú torí ibi tí kò fọ́ o. Ire ni yóò gbẹ̀yìn rẹ̀. Ojú torí ibi tí kò fọ́ o. Ayọ̀ ni yóò gbẹ̀yìn rẹ̀. Amen. Èmi ò mọ ìdààmú àti wàhálà tó lè máa là kọjá. Ṣùgbọ́n a rán mi sí ọ lónìí ni láti sọ wípé a dára fún ọ Olúwa wí. Ayé ayé ọ ni bàbá sọ. Ọmọ Ọlọ́run kò ní ṣágbé. Ọmọ Jésù kò ní ráre. Ìjì ayé kò ní jákò kan. Ààbò Olúwa wà lórí rẹ. Wàá dàbí igi tí a gbìn sétí odò l'Olúwa wí. Èso rẹ̀ á jáde lákòókò. Ìlérí Olúwa lèyí fún ọ. Ìgbàgbọ́ nínú Jésù kì í dojú sí ni. Ìṣòro ni ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtànbọ̀dọ̀la. Má ì tí pokùnso. Jésù kò gbàgbé rẹ̀. Ìwọ tó sọkún lónìí, ó ṣì máa rẹ́rìn lọ́la. Tó bá ṣí sínú ayé rẹ̀ ọ̀hún ṣí ni. Tó bá fi ẹ tí ìyá rẹ̀ àti bàbá tó bí ẹ bá fi ọ gẹ̀ẹ́gì. Ìdí ẹ̀ máa tó lè gbẹ ikú kúrò. Ikọ̀ Olódùmarè, Ọlọ́run. Ikọ̀ Olódùmarè, ìránṣẹ́ Olódùmarè tó ṣe àgàbẹ́, á lè rí ẹ̀kú dànù. Kẹ́nikẹ́ni bá fi ẹ gẹ̀ẹ́gì ìránṣẹ́ Ọlọ́run tó gbóyún Ọlọ́run, á rí ẹ̀kú dànù kó lórí ẹ̀. Jacob fi Rúbẹ́nì gbẹ̀gún, Mósè ló kọ́ àyè, ó kà kúrò nínú ìnáwó ẹ̀. Arúgbó ọjọ́ tó jókòó yẹn ó domi yẹn lé wọ́n ti ta lọ́rẹ̀ ó dẹ̀ tó kókó dé ó dẹ̀ domi yẹn mo ní kí n lè lé bàbá ó ní ìrì ọ̀run nìyẹn pé tí ìrì bá sẹ̀ ní kùtù òwúrọ̀ gbogbo ewé kò ní gba ìtura mo kéde rẹ̀ láti òru ẹni lọ gbogbo ẹni tẹ́ ẹ̀ ń gbọ́ mi yìí torúkọ Jésù kí ìrì ọ̀run kó ṣẹlẹ̀ nígbà bẹ́ẹ̀ ni kọ́lé ṣé wàá ṣe bẹ́ẹ̀ wàá lọ ta pásọ ẹ lọ́rẹ́ ní ọjọ́ Sunday ọ̀la àbí kí o tún kó parí ní ètò tó tó bọ̀ ní Sunday ọ̀la àbí Sunday ilé tó tẹ̀lé owó tó wọ̀ rẹ̀ bàbà ẹ̀gbọ́n kan tí sọ́nu wí nínú ìwé àwọn ọba kẹ́nẹ́ ohun kejì tó gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ dáríjì àwọn gbogbo tó ti ṣẹ̀ ọ́ gbọ́dọ̀ pé kò ṣe má gbé ẹnikẹ́ni sínú ọkàn má jẹ́ kẹ́ni yẹn wá bẹ̀ ọkọ̀ tó dáríjì kàn dáríjì nítorí ìyanu òjijì tọ́lọ́run fẹ́ jẹ nínú ayé rẹ̀ náà ìyanu kẹ́nẹ́ ìyanu òjijì dáríjì ẹni yẹn kò fọlọ́run bẹ̀ ọ́ ó bẹ̀ ọ́ kò bẹ̀ ọ́ lẹ́dẹ̀ má ta kó jẹ́ kí ọ̀rọ̀ náà kó lọ bẹ́ẹ̀ nítorí ògo ayé rẹ̀
ó pariwo ó pe orúkọ Jésù bí alágbára tó lè gbà ọ́ ó sọ pé Olúwa látòwé mi lọ sọdún dùdè wọ̀ nínú ayé mi gbogbo ìdààmú ló jẹ́ ìdààmú ayé ló jẹ́ bẹ́ẹ̀ àìní fókọ̀sì ló jẹ́ dúdú kéèyàn bá ní fókọ̀sì ṣáà kó wà confuse ó porúkọ Jésù ẹyọ àdúrà kan yẹn ni ó wà lọ́ máa gbé gbèsè má gbàgbé dáríjì àwọn tó bá ṣẹ̀ nọ́mbà 2 arúgbó ọjọ́ yẹn lọ ta pásọ ọjọ́ rẹ lọ́rẹ́ nǹkan kó tọ́wọ́ ẹ̀ bàbá lọ fún tó bá lẹ̀ fún ọmọ kúrò lọ́dọ̀ rẹ̀ sọ pé dábì sọ kíkọrọ sínú ayé mi máa kàn fún kó rẹ̀ ẹ̀yìn dàdó ó ṣe ti kó máa bọ̀ orí òun kọ́ lọ́wọ́ fèrè ọyẹ hàn ó kàn lè rògbò kàn fún lẹ́ẹ̀kan ó yẹ ilé tó ti ẹ̀ṣẹ̀ kù sọ́wọ́ ẹ̀ ló wà fún wàá sọ pé bàbá sọ ọ̀rọ̀ ẹ̀yọ ọ̀rọ̀ kan sínú ayé ó sọ pé èmi ò ní pa ẹ́ láyé ó di àjẹ́ nìyẹn ó pariwo máa sa ilé kàpó ní eyín mo sì rí a ó sọ pé lórúkọ Jésù o láti òru ẹni lọ jẹ́ kí júùtù kó di èèwọ̀ fún mi ayé mi Olúwa mú júùtù kúrò nínú ayé mi èèwọ̀ tó mú júùtù kúrò nínú ayé níbẹ̀rẹ̀ ayé tó wẹ̀ níbẹ̀ sí fara nínú ayé Olúwa mú júùtù ọyá pariwo. Ọlọ́run mú júùtù kúrò nínú ayé mi Olúwa mú júùtù kúrò nínú ìpè àti iṣẹ́ ìrànjẹ́ mi Olúwa mú júùtù kúrò nínú ìrìnàjò ayé àwọn ọmọ mi Olúwa mú júùtù kúrò nínú ìrìnàjò ayé ayé tó ń fún mi nínú ayé ẹlẹ́dẹ̀ ó mú júùtù kúrò nínú ayé nípìnlẹ̀ jẹ ògbó fara ìṣẹ̀dá ṣe sọ fún Olódùmarè Olúwa mú júùtù kúrò nínú ayé mi jẹ́ kí ìrọ̀nà àbáyọ Olúwa jẹ́ kí ìrọ̀nà mú júùtù kúrò nínú ayé mi Ọlọ́run mú confusion frustration Ọlọ́run mú kúrò nínú ayé mi Ọlọ́run èyí ṣe bẹ́ẹ̀ wó ènìyàn jẹ́ kí ọ̀nà ó là fún mi ògo ni fún orúkọ yín lókè ọ̀run Jésù Kristi Olúwa wa. Bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run gbọ́ ọpẹ́ wa ohun tó fi hàn wá Ọlọ́run ẹ̀rí ṣe bẹ́ẹ̀ mójú ojú òkúrò kí ìrì ọ̀run kó ṣẹlẹ̀ wá lórí bẹ́ẹ̀ ni kò rí ògo ni fọlọ́run lókè Jésù Olúwa wa. ẹ jókòó ní ìṣẹ́jú kan fẹ́ gbé àwọn bàbá wa báyìí hallelujah mo fẹ́ gbé àwọn bàbá wa wá tábà ti gbé àwọn bàbá wa wá nǹkan tó náà bá sọ pé kán ṣe kẹ́dẹ̀ máa tẹ̀lé wọ́n ṣe ń ṣe ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n ìkan nínú àwọn aláṣẹ nínú ìjọ Kristi Apostolic ìjọ Kristi Apostolic ibẹ̀ káàkiri àgbáyé tí a pè ní Christ Apostolic Church wọ́n jẹ́ aláṣẹ kì í ṣe l'Amẹ́ríkà nìkan ní gbogbo ìjọ Apostolic ti Kristi káàkiri àgbáyé. Bàbá náà jẹ́ fún wa, ọ̀gá náà jẹ́ fún wa, mentor náà jẹ́ fún wa, pastor náà jẹ́ fún wa, immediate boss ni wọ́n nípa orí ọ̀fẹ́ and láǹfààní láti ṣiṣẹ́ ìránṣẹ́ ní abẹ́ wọn mi ò dẹ̀ regret yẹ nǹkan tó bá wí ká ṣe lálẹ́ ẹ jẹ́ ká ṣe wọ́n ti gbàdúrà fún wa dáàdì ẹ bá mi gbàdúrà fún oríṣi ènìyàn mẹ́ta àwọn tí ò níwò ìgbélú ẹ bá ṣiṣẹ́ ìránṣẹ́ nítán kí àṣẹ kan ó jáde kí àṣẹ kan ó jáde àṣẹ lákọ̀ọ́kọ́ jáde ó máa fi ìwé ìgbélú yàlé wọn lọ́wọ́ ìkejì ni pé gbogbo àwọn tó ní business gbogbo àwọn tó ní business kí wọn kó tẹ́wọ́ bọ́ ló lè ṣẹ́ wọn kó sọ ọ́ di ńlá mọ́ wọn lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tó ń tẹ̀lé bísẹ̀tì tara wọn bí lè sọ pé ìgbéga ò tí ọ̀tún wá kò tí ò sì wá ó ti ọ̀ràn wá látọ̀dọ̀ Ọlọ́run kí Ọlọ́run kó pé wọn ga ẹ jọ ẹ jẹ́ kí n sọ ilé kí tó máa lọ máa tíráì máa rò lọ́kàn rẹ pé èmi náà fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì kan
mi ò sọ pé kò resign tọ́lọ́run àti sọ pé kò resign débi iṣẹ́ rẹ̀ kó máa try láti gbé ìgbésẹ̀ pé bó tiẹ̀ ju omi ni mo fẹ́ máa tà pẹ̀lú ilé tí mo ń ṣe bó ti àjọ ni mo fẹ́ máa tà bó ti business mo fẹ́ máa ṣe mọ́tò mo fẹ́ máa ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn ibi tí ìbùkún ńlá ti ń wá nìyẹn ibi business tiẹ̀ tó níyẹn gan ló máa ké pe ọlọ́run lé lórí ó bá ń ṣiṣẹ́ ní makidonati tó lọ ń ké pe ọlọ́run lé makidonati ó gbàdúrà fẹ́ ní lórí makidonati nìyẹn pátápátá kó fi 25 cents sórí owó rẹ̀ lẹ́yìn àdúrà tí ò ní túmọ̀ ní 25 cents lórí owó rẹ̀ ló gbàdúrà fún 25 cents ló fẹ́ dókòó tì lóòtú méjìlá mo rántí ìgbà tí mo ṣe padà sí rere olúwa ọba tó rí àkókò padà ọba tó rí àkókò padà wàá yíká ìpadà sí rere. Ok, mo fẹ́ kó máa pàtẹ́ ọ́ ìyókù iṣẹ́ ní ìṣọwọ́ ọ̀gá mo máa pàtẹ́ ọ́ nígbà tí mo gbé bàbá wa lọ sí ọlọ́run aláàbí Reverend Dr. David Olúṣẹ́gun Adélọdé àwọn ni alága wa ní àgbàlá ìtura ní gbogbo Amẹ́ríkà ẹ bá máa pàtẹ́ wọn fún ọ ọ̀gá náà jẹ́ fún wa bàbá náà jẹ́ fún wa ẹ ṣe sọ. Amen. Ṣé ẹ máa gbé ijó tẹ́ ẹ jó láti àárọ̀? Ṣé àgbéjó ayọ̀ ni? Hallelujah. Ìyẹn ni pé omijé ó di ìwọ̀ nínú ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ jáde síta wọn na àwọn jó káàkiri. Àwọn kan wà níbi tó jẹ́ pé wọ́n wọṣọ, wọ́n dírẹ́sì dáadáa, ṣùgbọ́n aṣọ bí aṣọ eégún ló wà lára wọn. Ìyẹn ni pé kò síbi tí gbogbo ènìyàn bá fi ń ṣoríire tí wọ́n bá débẹ̀ ọ̀nà ó di. Ṣùgbọ́n nípa ijó tó ń jó sí Ọlọ́run, mo rí ọwọ́ tó bẹ̀rẹ̀ sí bọ́ aṣọ eégún tó bẹ̀rẹ̀ sí kókó nínú ilé. Mo fẹ́ kó gbọ́ o, a fẹ́ máa lọ lé nìyẹn, èrò ní méjì tí màá ti sọ fún ọ. Kí ọdún yìí kó tó parí, tí wọn ò ṣe ní ìran rẹ rí, rere tí wọn ò ti lè ro ìka ìran rẹ, lórúkọ Jésù ó bẹ̀rẹ̀ sí máa ṣe. Ọlọ́run sì bẹ̀rẹ̀ sí bọ́ aṣọ ẹ̀kú. Ìgbà tí wọ́n dẹ̀ wọṣọ nínú ilé, ó wòrà ẹni mìíràn, ó rí pé ó fáìn. Ṣùgbọ́n o mọ̀ pé aṣọ míì láyé gbé wọ̀ ọ́. Ìdí ni tí ènìyàn kì í kọ àkókò tí Ọlọ́run bá pè ẹ wá, èèyàn kì í kọ sílẹ̀. O dúró nínú agbára ọ̀run. Aṣọ tó bọ́ lọ́rùn rẹ lónìí, aṣọ ìyà, aṣọ ikú tó bọ́ lẹ́nu rẹ, aṣọ ẹ̀rù tó bọ́ lọ́rùn rẹ, lórúkọ Jésù ayé ò ní gbé wọ̀ ọ́ mọ́. Gbọ́ ká tó máa lọ, wọ́n ní kẹ́ lọ ta àwọn àrẹsẹ́ Ọlọ́run ní ẹ̀ta lọ́rẹ̀. Gbọ́ nǹkan tó lọ́wọ́ nípa yìí. Tó o bá ti ṣe, ó ní àṣẹ ìrọ̀rùn tí ó fi ṣe àṣeyọrí nínú ọdún yìí. Ó lówó fi ọ ní kọ́kọ́rọ́ rẹ̀. Bí ìgbàdúrà fún ọ, àdúrà kọ, ìkìlọ̀ ni. Ṣé o ti rí ibi tí spider ti lọ rò wórí tó ti lọ rokùn àbí o ti rí rí? O rí rí? Gbogbo okùn tó máa lò nínú ayé ẹ̀ tó máa fi kọ́lé ẹ̀ tá fi kọ́ pílẹ̀ rúmà àbálọ̀ ó wà lágbárí ẹ̀. Àṣẹ ìrọ̀rùn ló jẹ́ bẹ́ẹ̀.
àbí ta ló ń wọ kòtò ta ló ń gbẹ́lẹ̀ fún ìkòló tó fi wọnú tí ò léegun àṣẹ ọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. wò ó tó o bá lè gbọ́ra kí oṣù mẹ́ta tó pé sí àsìkò yìí ó lu àlùyọ.